Ọba Rashidi Ládọjà ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tó fa awuyewuye lórí ayélujára. Ó mà ṣe o, tírélà oníyanrìn kan ló yà wọ inú ìjọ Rìdíìmù ní ìlú Ẹ̀pẹ́ tó sì pa èèyàn 6 o. Mi ò mọ ohun tẹ́ ẹ fẹ́ gbà nínú ọ̀tẹ̀ ṣíṣe o. Èyí ni ọ̀rọ̀ tí Ọba Rashidi Adéwọ̀lú Ládọjà ti ìlú Ìbàdàn sọ lórí àwọn tó ń rojọ́ lórí ayélujára nípa bí wọ́n ti ní òun ṣe àfojúdi Aláàfin ìlú Ọ̀yọ́ Ọba Hakeem Abímbọ́lá Owóadé o. Ó tẹ̀síwájú pé kì í ṣe pé òun mọ̀ọ́mọ̀ fojú di ọba náà, ṣùgbọ́n bí òun ti pẹ́ dé ibi ètò náà tóun ò sì fẹ́ fi tòun máa dí àwọn èèyàn lọ́wọ́. Àtúngbọ́ pé nígbà tó ń sọ̀rọ̀ níbi ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú iléeṣẹ́ oníròyìn kan ní ìlú Ìbàdàn, Ọba Ládọjà wá ṣàlàyé wípé ìlànà tí wọ́n gbé sílẹ̀ fún ìjókòó àti aago tóun dé síbi ètò náà pẹ̀lú ohun tó bí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló jẹ́ kó dàbí ẹni wípé òun ṣe àfojúdi o. Ó ṣàfikún ọ̀rọ̀ rẹ̀ pé nígbà tóun débi ìpàdé náà, àga ìjókòó òun wà láàrin Aláàfin ti ìlú Ọ̀yọ́ Ọba Hakeem Abímbọ́lá àti Ṣọ̀ún ilẹ̀ Ògbómọ̀ṣọ́ Ọba Ghandi Àfọlábí Ọláoyè. Mi ò sì bójú ẹgbẹ́ mi wò rárá nítorí níbi ètò náà ni ọkàn mi wà, àmọ́ ṣá o, ṣàdédé ni mo bára mi lórí fọ́nrán náà tí wọ́n pín káàkiri lórí ayélujára lórí ìṣẹ̀lẹ̀ yìí. Àwọn kan sì ń pe òun lórí aago léraléra, wọ́n sì ń bi mí léèrè pé kí ló dé tí n kò fi gbọ́wọ́ ìkíni ọba Aláàfin Ọ̀yọ́ o. Ọ̀rọ̀ náà dùn mí púpọ̀ nítorí kò sí ìjà láàrin wa rárá, àti pé kí àwọn èèyàn ṣọ́ra láti máa fi orí àgbò méjì sọ́ra wọn. Irú kí tún lélẹ́yìí báyìí lọ́dún tuntun? Ikú àtọwọ́ àwọn agbésùnmọ̀mí là ń sá fún o. Èwo tún wá ní ikú mọ́tò tó tún yà wá bá ní nílé ìjọsìn? Ohun tá a gbọ́ ni pé tírélà oníyanrìn kan ló yà wọ inú ilé ìjọsìn o, níbi tí àwọn 6 ti bá ìṣẹ̀lẹ̀ náà lọ, tí àwọn kan sì farapa yànnàyànnà níbi ìkọlù yìí. Ṣùgbọ́n ṣá o, àwọn náà sì ń gba ìtọ́jú lọ́wọ́ nílé ìwòsàn. Ó kẹjẹgbẹ́ o, ṣé ká ní èṣù lè gbébọn ni ní ilé ọkùnrin kan tí a mọ̀ sí Ayọ̀lá Àyànwálé tó gún ìyàwó rẹ̀ Ganiyat Ayọ̀bámi Àyànwálé pa. Ohun tá a gbọ́ ni pé iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ti kéde pé àwọn ti bẹ̀rẹ̀ ìwádìí lórí ìṣẹ̀lẹ̀ kan tó wáyé nílé ìgbé River Valley Estate tó wà lágbègbè Òdòdó Bẹ́gà, léyìí tí ọ̀rọ̀ náà sì dá awuyewuye sílẹ̀ lágbègbè náà o. Síwájú sí i, àwọn lọ́kọláya yìí la gbọ́ pé wọ́n ti ní àwọn géńdé ọmọ 3 sílẹ̀ o. Aáwọ̀ kan ló sì ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì, léyìí tí àwọn ọmọ náà ti fìdí rẹ̀ múlẹ̀ pé lọ́jọ́ náà àwọn gbìyànjú láti bẹ bàbá wọn ṣùgbọ́n kò gbọ́ rárá o, títí tó fi fa ọ̀bẹ yọ tó sì gun aya rẹ̀ pa. A gbọ́ pé ní kété tó ṣe èyí tán ló fẹsẹ̀ fẹ́ o. Àmọ́ ṣá, iléeṣẹ́ ọlọ́pàá ti bẹ̀rẹ̀ ìwádìí lórí ọ̀rọ̀ yìí. Ẹni tó jẹ́ alábàágbé wọn ṣàlàyé pé obìnrin náà jẹ́ akíkanjú èèyàn tí kì í bá èèyàn fa wàhálà rárá ládùúgbò, léyìí tí ọkùnrin náà gbé ìgbé ayé kò kàn mí o. Wọ́n ní bí àwọn ọmọ náà ti ń jẹun bí wọ́n ti mu kò sì lè bá wọn dá sí rárá o. Síwájú sí i, lẹ́yìn tí obìnrin náà gbẹ̀mí mì tán ni Olúṣèyí Babáṣèyí ló jẹ́ kó di mímọ̀ pé ọkọ arábìnrin náà tí orúkọ rẹ̀ ń jẹ́ Ayọ̀lá náà ti padà nà pápá bora o nígbà tí ó gun aya rẹ̀ pa, ṣùgbọ́n ní báyìí o, òun náà ti gun ara rẹ̀ pa ní àdúgbò kan tó jìnnà síbi tí wọ́n ń gbé tẹ́lẹ̀. Síwájú sí i, ohun tó yà wá lẹ́nu ni pé ohun tó fa áwọ̀ láàrin àwọn méjèèjì yìí gan làwọn ò tí ì lè sọ o. Babáṣèyí Olúṣèyí ló sọ̀rọ̀ náà jáde. Iléeṣẹ́ ọlọ́pàá ti wà ní agbègbè Ìkòyí Ilé ní ìjọba ìbílẹ̀ Oríire l'Ógbómọ̀ṣọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ látàrí àwọn tó kọ ìwé sí ìlú náà pé àwọn ń bọ̀ wá ṣe ìkọlù sí wọn láìpẹ́ o. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá Nàìjíríà CSP Benjamin Hundeyin ló kéde ọ̀rọ̀ náà lórí ayélujára pé àwọn ti wà ní agbègbè náà báyìí o láti ṣe àbójútó tó péye, àti pé àwọn ẹ̀ṣọ́ aláàbò ti ń lọ káàkiri gbogbo agbègbè ìlú náà láti lè pèsè ààbò tó péye fáwọn olùgbé ibẹ̀. Ṣé lóòótọ́ ni pé ìjọba ìpínlẹ̀ Katsina fẹ́ tú àwọn agbésùmọ̀mí tó lé ní 70 sílẹ̀ kúrò ní àhámọ́? Ohun tá a gbọ́ ni pé ìjọba ti ṣàpèjúwe ìgbésẹ̀ náà gẹ́gẹ́ bí èyí tí yóò fààyè gba ìjíròrò àlàáfíà láàrin ìjọba àti àwọn agbésùmọ̀mí náà o. Síwájú sí i, kọmíṣánná fún ètò ààbò ní ìpínlẹ̀ náà ti ṣàlàyé pé ìgbésẹ̀ náà dá lórí àjò àbí ìgbìyànjú tí ìjọba ń ṣe láti rí i pé àlàáfíà jọba láàrin àwọn agbègbè tí àwọn agbébọn náà ti ń ṣe ìkọlù sí tẹ́lẹ̀ o, lẹ́yìn tí àwọn kan nínú wọn ti ṣèlérí láti yíwà wọn padà. Ó tẹ̀síwájú pé nípa gbígbé ìgbésẹ̀ yìí ti jẹ́ kí àwọn èèyàn tó lé ní 1000 kan tí àwọn agbésùmọ̀mí jí gbé ní ọ̀pọ̀ ìlú orí ìtúsílẹ̀ gbà ní kíákíá. Àmọ́ ṣá o, ẹni tó jẹ́ ọ̀gá àgbà wọn fún ikọ̀ Network for Justice, ẹni tí a mọ̀ sí Abdullahi Hassan, ó ní òun kọminú látàrí irú ìgbésẹ̀ tí ìjọba gbé yìí láti fẹ́ tú àwọn agbésùmọ̀mí sílẹ̀, àmọ́ níwọ̀n ìgbà tí wọ́n bá ti lè ṣèlérí láti yíwà padà kò séwu mọ́ o. Ó tẹ̀síwájú pé kí ìjọba ó ṣètò owó gbàmábìínú fún àwọn mọ̀lẹ́bí tó pàdánù àwọn èèyàn wọn ní kíákíá. Fún àkọ́tún ìròyìn
ẹ tẹ̀lé wa lórí ìkànnì Yorùbá Space TV lórí ayélujára Facebook àti YouTube. Tèmítọ́pẹ́ Àzá ló ń jábọ̀ ròyìn sí ìgbọ́ yín. Ire.